Kọ́lá. Báwo lè ní gbogbo èsì wá rí báyìí tí everything kàn ti ẹ̀ lọ báyìí? Pẹ̀lú gbogbo làálàá tá a ti ń ṣe lórí ọ̀rọ̀ yìí láti jọ why is everything ṣe ń lọ báyìí torí ọlọ? Àfikọ́rọ̀ ṣáà gbàkóso yà kò yé mi jàre. Gbogbo recommendation letter tán kọ fún mi òfò ló já sí. Òfò. Mo kàn ń rìn káàkiri ni. For the past 5 years ọdún karùn-ún mo wà nílé mo kàn fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìgboro. Bí ilé kankan ṣe. Kàn useless dànù. Ẹ wo ọmọ tó ṣẹlẹ̀. A máa fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ni. Kò sí nǹkan kan tó Ọlọ́run ò lè ṣe o. Àfi ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ rè. Ó ṣáà kó àdúró tì mí. Kó àdúró tì mí ó dìran. Kọ́lá, ìwọ ló tún sọ̀rọ̀ báyìí. Ta ló lè dúró tìyàn bíi tiẹ̀? Lọ́jọ́ rírí jẹ, lọ́jọ́ àìrí jẹ. Àbó ti gbàgbé ní school ni. Títí kan assignment ló gbogbo ẹ̀ ló ń tì mí lẹ́yìn ni. Màmá sọ fún mi pé ó ti gbàgbé bá ṣe ń ṣe ńgbà táwa school náà. Ó ti ràn má jẹ́ máa rántí gbogbo time táwa school yẹn jàre. Akọni tall dreams for nothing. Gbogbo ẹ̀ bí fantasy island lákan live mẹ́ ó ti wà obvious nsìn. Àbí ṣé gbogbo àwọn nǹkan tá a rò pé a fẹ́ ṣe mẹ́ l'ambition ṣé a dey achieve ẹ̀ sìn. Of course, why not? Just have faith, honestly. Olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ olówó orí mi Èdùmàrè hallelujah lè ṣe. Ọkùnrin ẹ kúrọ̀lẹ́. Báwo my dear? Ẹ kọjọ́ mẹ́ta. Orówó yẹn ni. Darling, guess what? Omi ráyè gẹ̀ẹ́sì jàre kí ló Mo ṣe ṣẹlẹ̀. ń bọ̀ láti ibi iṣẹ́ ńsìnsìn. Mo á decide kí n stop by ní cyber cafe pé kí n check mail mi. Mo á bá check tiẹ̀. Ṣòtì gbọ́ ohun tó sọ sí. Olóhùn ọkẹ́ mo ti máa sọ fẹ́ mi láìkẹ́ o. Ó ṣe wọn lọ máa check mail mi. Àkúdá náà. Mo ti mọ ọmọ tó ń ṣe é torí tí mo password mi ni. À ń torí ọjà ajá ó ní ta ló ń jà lẹ́yìn kùlé mu. Ṣé tó pé mo rí kó tipẹ́ tó lọ check ẹ̀ last mo ṣe decide pé kí n bá ẹ wò. Anyway. Ó ní o. Appointment letter tí mo bá ń bẹ̀ nìyẹn. Fún ta ni? Fún ẹ of course. Fún interview tó lọ ṣe ní Phoenix. Ṣé tán ẹ báyìí? Mo tó mà ní orúkọ. Olóòwò máa ṣe Ìsọ̀rọ̀ máa dayọ̀. Tí bá wo ṣé màmá àṣẹ̀ṣẹ̀ sọ́dá tẹ̀lé sọ́ọ̀sì yìí. A máa tí gbogbo dreams ẹ mẹ́. Kí ló bá mi sọ mẹ́? Sir. Kọ́lá ọmọ rẹ bí yán. Yes sir. Mo jẹ́rìí ẹ always busy. Ọmọ rẹ bí yán. Yes sir. Máa gbà ẹ ní àsìkò díẹ̀. Ó wà òkè sir, ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ sir. Èmi tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Mo tún jù bẹ́ẹ̀ lọ. Ẹ jù bẹ́ẹ̀ lọ sir. Hola. Jàmbá. Ilé ìtúlé o. O lè wo. Ga o, ilé ìtúlé ju àwọn tí ẹ máa ń lò tẹ́lẹ̀. Ẹ láti wẹ̀ fún wa ọ̀ṣàmà, ẹ láti wẹ̀ fún wa ni. Bẹ́ẹ̀ ni. Kọ́lá, Sir. ìwọ ló máa wẹ̀ fún wa. Èmi sà. Bẹ́ẹ̀ni. Ìwọ ló láti wẹ̀ fún wa torí mọ́tò ẹ̀ ni. Chairman. Ẹ̀yin àtàwọn surprises yìí. Inú ń sọ pé pàtẹ́ sọ pé surprise mo ti mọ̀ pé something big ni. Ẹ ṣe gan o. O mọ̀ wípé ó bù wá kú iléeṣẹ́ yìí. Ká sọ pé o di managing director wa official car nìkan ló gbójúlé. But tiẹ̀ lélẹ̀, this is your personal car. Ẹ ṣe gan ẹ ṣe. Mo fẹ́ káwọn òṣìṣẹ́ wo ìka àwọn náà.
lọ́wọ́ yín yẹn dùn náà. anyway màá fẹ́ kó fi mọ́tò ẹ̀ kó fi gbé mi jáde ìyẹn ń kọ́. Chairman, I must say that mo appreciate gbogbo effort yín lórí mi. Ẹ kò dàbí bàbá mi tó ti kú ni, lẹ́ni pé wọ́n padà wá wọ́n tọ́jú mi. Kò sí àtọ̀ ní rárá. Ọlọ́run ò ní jẹ́ kí o mọ ìyá rẹ lọ́dọ̀ mi Kọ́lá. Yes. Sórí kò sí ìgbà tèmi náà bá ń rí ẹ inú mi máa ń dùn ni. Àfi bí ìgbà tó jẹ́ wípé ọmọ mi tó wà ń lo èbò òun ni ó wà pẹ̀lú mi tó ń bá mi ṣiṣẹ́. Ọmọlúàbí ni ẹ̀ ó dẹ̀ ṣì máa gbádùn mi jù báyìí lọ. Tí mo ṣàfẹ́ kó mọ̀ dáadáa ṣé o gbọ́ mi? Wọ́n ṣáà máa ti jọ rẹ lójú torí tó o bá ti jọ rẹ lójú wàá gbádùn mi wàá gbádùn mi. Ṣé wàá rí inú wa fi àsìkò promise pé ìdíjọ́ àbí kábàámọ̀ pé ìgbà ṣiṣẹ́.